Hey, it's another exciting day here at Yoruba Cinema Legacy TV. Today, we are taking you on a little throwback journey. We want to see if you can tell who this is. The Yoruba movie industry has truly come a long way. And when you see this transformation, you will know exactly what we missed. Take a good look. Do you recognize saying? Drop your answer in the comments. We would love to hear from you. See you next time. Fine. I will be making a more than fine. I was out to say, could I go on? Look for me. Going down. Yaomi. Autonomous to being a middle. Eléyìí àwọn ọ̀dà wọn náà wà kí mi dáadáa. Gbélé! Kí ló fi mí pè náà? Lèjì ọ̀sàlàyé fún mi mo ti jẹ́ ládùúgbò ẹni. Wo tí ọba sọ fún ara mi sọ fún ọ. Yes sir. Gbajúmọ̀ ni mí ládùúgbò yìí. Kò sẹ́ni tí ọmọ mi o. Ẹ bá gbọ́ pé wá kájayé. Tèmi yàtọ̀ o. Yes sir. Èmi sì ní sí àmàlà àwọn fìjìláńtì ládùúgbò yìí. Kó o fi tèmi sí ni ojúbọ. Ẹ sì rán lẹ̀. Wẹ̀rí. Léjì omójúlọ ọjà ọmọ ẹ àbúrò ní nǹkan tó léjì lọ́dà máa dá èjì ìyàwó àbúrò mi mọ̀ sórí ilẹ̀kùn ẹnu rẹ ibẹ̀ lọ́mọ gbà ká wọ́n sí. Ṣé ọmọ ilẹ̀ náà ni ọ́? Bẹ́ẹ̀ni. Òde gbọ́dọ̀ ṣeun sórí ọmọ àdúgbò wa wọ́n dà kẹ́ ẹ máa fẹ́ra yín lẹ́yìn ni ìyẹn gbọ́dọ̀ lóòkè òkú fún lọ fẹ́ ọmọ kankan. Kí ló kókọ rẹ̀? Ọlábísí ló ń jẹ́. Lábísí. Ọlábísí ọ̀kárí láyé lóòótọ́ àwọn tó sọ ló pẹ̀ wọ́n wú ọ̀wọ́n tó sọ ọ̀la ọ̀tọ̀ bísí. Ọmọ Chikọ́ládé ni. Chikọ́ládé wò. Chikọ́ládé kan. Ṣé Chikọ́ládé ìlú wa náà? Ṣé màmá rẹ ló gbé ọ fún Chikọ́ládé àbí à ń gbé ọ lọ wò mẹ́? Ó bí mi fún Chief. Nínú ilé náà ló sì ń gbé. Bẹ́ẹ̀ni. Tó fi dàgbà báyìí. Ọlọ́run wú ọ o. Àwọn ẹ̀gbọ́n rẹ̀ ńkọ́? Ó ti ṣaláìsí. Pẹ̀lẹ́. Wọ́n lọ bọ́ra sọ nù. Ìyá rẹ̀ ńkọ́? Àwọn nọ́ọ̀sì. Ọmọ rẹ̀ náà ti kú. Wọ́n lọ́mọ yìí di orí ẹni ẹ̀. Àmọ́ kò sí nǹkan kan. Àmọ́ sórí kábàlá ìrẹ́ àkàntara wa jẹ ni o. Kí n máa sọ kí nìkan Ọlábísí. Wọ́n tún fi sàn jù àwa ẹ lọ, àwa níyà láyé, àwọn tó ti jù á lọ́nu, ọ̀níyà lọ́rùn. Àwọn wa pé ọ̀dọ́ pé ọlọ́jọ́ bá dípò tiẹ̀ dọ́rùn báyìí nìyẹn, nítorí jẹ òní wọn. Pẹ̀lẹ́. Àwọn ẹ̀gbọ́n rẹ̀ nísìn, wọ́n ti kú ti pẹ́ àbí. Ó ti ṣe díẹ̀. Ọ̀tọ̀ ọmọdún mélòó báyìí? 25 years. Àgbà ti dé. Ọ̀dìdì ọlọ́mọge. Àwọn ẹ̀gbọ́n rẹ̀ tó kù ọdún mélòó wọn èjò ọ lọ? Ọdún méjì ló fi jù. Ọdún méjì. Bẹ́ẹ̀. Apọ̀ ẹ̀ǹbẹ̀ láyé nìsín náà bá ti wọ bíi 27. Bẹ́ẹ̀. Dèjì wọ ọmọ ẹ̀ dáadáa. Sọ́dọ̀ pọ́ ọmọ gidi ni. Òdìbò ti dàgbà. Ọlọ́run ti di 25 pé àwọn ẹ̀gbọ́n òun. Apọ̀ ẹ̀gbọ́n rẹ̀ gan-an bẹ láyé nìsín náà ti di 27 báyìí. Pẹ̀lẹ́. Ọ̀rọ̀ yìí lọ́la tó bá. Kí ló bá lọ́wọ́ mi? Èmi dẹ́ pé ọ̀rẹ́ mi lèmi bá ra mọ́tò mi lọ lé mẹkáníìkì. Ẹ kárí láyé. Pẹ̀lẹ́ o. Lákàdá ẹ bàbá. Yóò dáa fún ọ. Ọ̀hún pé ilé ayé dùn ẹ ń bá wọlé ayé máa yà ní orí nǹkan kan sí i. Ayé tèmi di à ń jẹ nísìn wọ́n tún járe sí tìlé lọ. Láìsí wọ. Ọ̀dà. Àmàlẹ́ yọ sí yín náà. Ọ̀dà mo ti gbọ́. Má gbọ́ òde jì. Àwòdì òkè òmò gbàrà ilẹ̀ wúwo wò. Kò sí ohun tó pamọ́ lábẹ́ ọ̀rọ̀.
etí ọba ńlẹ̀ etí ọba lóko èèyàn ló ń jẹ́ bẹ́ẹ̀ má jà gbọ́kàn sí ayé tí